ìròyìn láti iléeṣẹ́ àtótó arére online tv. ilé-ẹjọ́ pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ fi akẹ́kọ̀ọ́ ọmọ ilé-ẹ̀kọ́ girama kan sí ọgbà ẹ̀wọ̀n látàrí bó ṣe finú-fẹ́dọ̀ ṣekú pa akẹgbẹ́ rẹ̀ nípínlẹ̀ Ondo. èyí mà tún ga o. kọ́lọ́hún kó ṣàánú. ilé-ẹjọ́ májísírèètì kan tó kalẹ̀ sípínlẹ̀ Ondo gbatẹnu onídàájọ́ Ọ̀dẹ́núsì Fádèyí ló mà ti pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ fi akẹ́kọ̀ọ́bìnrin ẹni ọdún márùndínlógún kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ girama Anglican Grammar School Àrígìdì Àkókó sí ọgbà àtúnṣe fún ẹ̀sùn fífinú-fẹ́dọ̀ ṣekúpa akẹgbẹ́ rẹ̀ Habib Salau ẹni ọdún mẹ́tàdínlógún tó gún dé ojú ikú. ilé-ẹjọ́ májísírèètì náà ló pàṣẹ wípé kí wọ́n lọ́ọ́ fi akẹ́kọ̀ọ́bìnrin ọ̀hún sí ọgbà àtúnṣe eléyìí tí wọ́n fi àwọn ọmọdé tó bá hu ìwà ọ̀daràn sí, èyí tó wà nílùú Àkúrẹ́, títí ìgbẹ́jọ́ yóò fi wáyé lórí ọ̀rọ̀ rẹ̀. Gbogbo àwíjàre akẹ́kọ̀ọ́ náà lórí ohun tí ó ṣokùnfà tó fi hu ìwà láabi bẹ́ẹ̀, ó ní onídàájọ́ náà kò gbà wọlé akẹ́kọ̀ọ́bìnrin ẹni ọdún márùndínlógún ọ̀hún tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó wà ní kíláàsì ìpele ìkẹyìn tí a mọ̀ sí SS3 nílé ẹ̀kọ́ girama ló ń káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú ilé-ẹjọ́ fún ẹ̀sùn bí ó ṣe finú-fẹ́dọ̀ gún akẹgbẹ́ rẹ̀ Habib Salau ẹni ọdún mẹ́tàdínlógún ọ̀hún pẹ̀lú ọ̀bẹ lásìkò tí ìjà bẹ́ sílẹ̀ láàrin wọn lẹ́yìn tí wọ́n lu aago láti máa lọ sí ilé láti ilé ẹ̀kọ́. ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà ó ní wọ́n gbé wá síwájú ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ẹlẹ́ga méjì èyí tó ní ṣe pẹ̀lú fífi ẹ̀mí ẹni ṣòfò àti ìgbìmọ̀pọ̀ láti dá rògbòdìyàn sílẹ̀. agbèfọ́ba fún iléeṣẹ́ ọlọ́pàá Josephine Awana òun ló ti ṣáájú sọ fún ilé-ẹjọ́ wípé ọmọdé ẹlẹ́ṣẹ̀ náà àti àwọn kan eléyìí tí àwọn ti fi ẹsẹ̀ fẹ́ báyìí ni wọ́n hu ìwà láabi náà ní ọjọ́ kẹta oṣù kẹwàá nìkan bíi aago mẹ́ta àbọ̀ ọ̀sán ní agbègbè Àrígìdì Àkókó tí wọ́n sì pawọ́pọ̀ láti ṣe iṣẹ́ láabi ọ̀hún. Awana ó fi ẹ̀sùn kàn wípé ẹni ọ̀hún ni ó ṣekú pa Salau nígbà tí ó gún ní ọ̀bẹ lọ́rùn lásìkò tí ìjà bẹ́ sílẹ̀ ní àárín wọn. èyí ó mú kí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà sọ wípé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà àti wípé ó ní ìdí tí òun fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. nígbà tí ó ń sọ̀rọ̀ ó jẹ́ kó máa di mímọ̀ wípé ìjà òun ló ti bẹ́ sílẹ̀ láàrin òun àti Habib nígbà tí àwọn wà ní ilé ẹ̀kọ́. wípé nígbà tí àwọn tó lu aago ìlọlé ní Habib tún lọ dènà de òun kò tó di wípé àwọn akẹgbẹ́ òun tí àwọn jọ kọ́wọ̀ọ́rìn fún òun lọ́bẹ láti gún pa tí òun sì gún títí tí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. ní báyìí ilé-ẹjọ́ sọ wípé ìwà tó hù náà tako òfin ti ìpínlẹ̀ Ondo tọdún 2006 tí ó sì ní láti fi mú kíyìn ọbẹ̀ tó láta ní ọ̀nà tí àwọn yóò fi ojú rẹ̀ dánrin òfin tòun ti bí ó ṣe jẹ́ ọmọdé. èyí tún ga o. ilé-ẹjọ́ pàṣẹ wípé kí wọ́n lọ́ọ́ fi akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ girama kan sí ọgbà ẹ̀wọ̀n látàrí bí ó ṣe finú-fẹ́dọ̀ ṣekú pa akẹgbẹ́ rẹ̀ nípínlẹ̀ Ondo.